ìfẹ́ lọ sí abala yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ lo sùmẹ́tà fún mi ní abala yìí jọ. ìfẹ́ lọ sí abala ọ̀rọ̀ ìjìnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n arákùnrin ló fún mi ní ìmísí yẹn. iṣẹ́ wàhálà nítorí kó lè bàjẹ́ kó lè bá a mú. mo fẹ́ sọ̀rọ̀ ọlọ́run aṣẹ̀dá fẹ́ gbẹnu mi sọ̀rọ̀. gbọ́ mi dáadáa lórí ètò Oruomeniowo. arákùnrin tó ń wa mọ́tò yìí tó dẹ̀ tó ń sùn ó ń ṣiṣẹ́ kó lè bá àjàre ìṣẹ́ ni. ó ń ṣiṣẹ́ kó má bá a ṣẹ̀ sí ni. arákùnrin tẹ́ ń wò yìí ó ti ṣiṣẹ́ parẹ́ ó ti rẹ̀ pátápátá yányán emotional stress burúkú yóò ń wá èmi ni. mo fẹ́ sọ̀rọ̀ ọlọ́run aṣẹ̀dá fẹ́ gbẹnu mi sọ̀rọ̀ látara arákùnrin yìí. gbọ́ mi dáadáa ayé ò ní bàjẹ́ ó bàjẹ́ tì. nǹkan ò ní ṣe é ọfà ò ní ba ilé agbára ọlọ́gbà ayé mò ń bá sọ̀rọ̀ ní dédé àkókò yìí. ẹ rí i pé nígbẹ̀yìngbẹ̀yìn ó gbé fídíò yẹn kò ní Paul bàbá dúdú. ẹ rí i pé nígbẹ̀yìngbẹ̀yìn ẹ wo tó ṣẹlẹ̀ sárákùnrin yẹn. ìwọ tó jọmọ ológo tó ń gbọ́ mi dédé àkókò yìí mo fẹ́ sọ̀rọ̀. ọlọ́run ọ̀rọ̀ ló fẹ́ gbẹnu mi sọ̀rọ̀ mélòó lára mi. kò dìgbà tó bá tó ṣe nǹkan fáyékáyé tó fi nǹkan ṣe é o. kò dìgbà tó bá tó ṣe ayékáyé tó nà lẹ́gbàá o. kò dìgbà tó bá tó ṣe nǹkan fáyékáyé tó fi nǹkan ṣe èèyàn. àìmọye ètò fún lóúnjẹ lókè ìpẹ̀láyé tó tún ń gé ẹ̀jẹ̀ níka. ayé ṣe burú tó báyìí wọ́n ṣe níkà tó báyìí. mo wà nínú ẹ̀mí 247 mo gbà fàyékáyé fìyà jẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ lórí ètò Oruomeniowo. àìmọye àyè tó yẹ kó wà nínú ayé tó ti fi dùn ẹ́. ayé aláyé náà náà lọ ayé tiẹ̀ gangan. ìwọ tó o sì láǹfààní tó ń lo ìgbésí ayé ẹ tó jẹ́ pé àyè tó yẹ kó wà nínú ayé ló wà. kò dìgbà tó bá tó ṣẹ̀wọ̀n kan tó ṣe ẹ́ níkà o. kò dìgbà tó bá tó ṣẹ̀wọ̀n kan tó bà tiẹ̀ jẹ́ o. kò dìgbà tó bá tó ṣẹ̀wọ̀n kan tó fi ẹ́ ṣẹ̀sín o. wọ́n kàn bínú bí ọlọ́run àṣẹ̀dá ṣe ṣe ẹ́ náà ni. ẹni àfíà ló ràn kò sí tó lè ṣe fún wọn lókè ìpàláyé wà láì kò lè tẹ́ wọn lọ́rùn. tó bá sì jẹ́ pé ọ̀nà wà rúpò tó wà ní wọn lè ṣèdákẹ́ ó rí báyé wọn ṣe rí ni. ayé níkà ìkàlẹ̀ nìyàn. mo ń ṣe ẹ níyẹ̀ mo ń ṣe ẹ lójú ẹ̀mí ni. mo ní àwọn bàbá kan nínú ayé wọ́n kọ́ mi lédè mo máa ń pè wọ́n kọ́ mi lọ́gbọ́n mo farabalẹ̀ kẹ́kọ̀ọ́ lára wọn tí òun wá èmi ni. àṣì ẹni náà tó bá ti lè sọ̀rọ̀ jù láyé
àṣé òsì yẹn kan lọ́pọ̀lọ́ ẹ̀. àṣẹ náà tó bá ti dẹ́ṣẹ̀ bolẹ̀ jù lókè ìpàláyé àṣẹ pọ̀rọ̀ fún ni. abálájọ wọ́n ní àgbà tó bá lómi inú wà láì kì í dún ni. Paul bàbá dúró ṣé mò ń sọ̀rọ̀. kò dìgbà tó o bá tó fi nǹkan ṣayékáyé tó fi nǹkan ṣí ẹ́. bẹ́ẹ̀ mo sọ fún ẹ lórí ètò kí mo wá ṣe fún wọn. ìbéèrè àgọ̀ ni lókè pẹ̀láyé. wọ́n nítẹ́lọ́rùn náà ni. kò dẹ̀ sí ẹ̀dá náà láyé tí ò bá nítẹ́lọ́rùn. kè é ná búrẹ́dì ẹ̀ wọ́n ẹ̀ ná irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀. ogun àbáwáyé máa ń ju àjò rẹ̀yìn ni. àtúwá ní sí lójú ẹ̀mí. àníjó mọ̀ kó ti ń ju àjò rẹ̀yìn. mo sọ̀rọ̀ níjẹjọ́. mo ní bá tí oríire tó wà lọ́wọ́ ẹ. bá tí oríire tó wà lọ́wọ́ ẹ. tí bàbá àti ìyá tó bí ẹ lọ́mọ tó fi lé ẹ lọ́wọ́. tí wọ́n fi dé gbàgede ògo ní bàbá àti ìyá rẹ̀ ṣé wọn àmọ́ṣẹ́ ṣe ni ò jẹ́ kó dáa fún wọn tó bó ṣe dáa fún wọn tó jọmọ. ó mọ̀ pé bá tí àṣeyọrí yẹn wọ́n ti bẹ́ẹ̀ cháàdì ẹ̀dá àyè kan wọ́n ti cháàdì ẹ̀dá àyè kan wá fún wọn tó jọmọ ni wọ́n fi lé ẹ lọ́wọ́. bóyá ti wọ 80% tí o kàn cháàdì láàrin 20 minutes ó wọ 100%. ó bá sọ pé o ti arrive bàbá àti ìyá rẹ̀ ò bá rántí wọn mọ́. ó rí i pé ọ̀rọ̀ mi tí mò ń sọ lálẹ́ yìí ó wà interwoven ó wà interrelated. ọlọ́gbà ayé mò ń bá sọ̀rọ̀ Paul ṣé mo wà ń bẹ̀. kò dìgbà tó bá tó ṣe ayékáyé tó fi nǹkan ṣí ẹ́. pàápàá tó bá jẹ́ pé àwọn tó lójú kòkòrò tó bẹ́ẹ̀ gẹ́ níbẹ̀ rìnrìn àjò lókè pẹ̀láyé àwọn ni kò rí kò sùn rẹ̀ tán lójú kòkòrò tó bẹ́ẹ̀ gẹ́. gbogbo ẹ̀dá tó bá lójú kòkòrò wàhálà yóò kánjú. kò dẹ̀ sí ẹ̀dá tó kánjú tí ò ní dẹrù ògónù. àjùra wọn lọ́nu ayé ti jàkadì kan ṣó òun wá Babátúndé ọmọ Balógun ni. tọmọdé bá lásọ bí àgbà kò lè lákìsà tó àwọn àgbà ló sọ bẹ́ẹ̀ kò ní ṣe pẹ̀lú ọjọ́ oríṣi òun àìmínísẹ́. mọ̀jà yóò bá tiẹ̀ jẹ́ o. ẹni àfíà lọ̀ràn gbogbo ara ẹ̀ kó gbó ìbú wọn pátá lókè pẹ̀láyé síbẹ̀síbẹ̀ ò mọ̀ ṣe náà ni. nígbà tó wà nú gbó kìjikìji ṣó orí wọn ni. ó rí wọn. bí a ṣe ẹnìkan kìnìkan àti kìnìkan tọrọ ń sábò. wọn ò mọ̀ ìyà tó jẹ́wẹ́ wọn ò mọ̀ ìyà tó jẹ́ wọn ò fẹ́ mọ̀ ni wọn ò fẹ́ mọ̀. tọ́lọ́ bá darapọ̀ mọ́rìn àjọ lókè ìpàláyé dúpẹ́ fọlọ́run àṣẹ̀dá. àwọn kan ti dẹrù ọgọ́rùn nínú ayé bẹ́ẹ̀ mo sọ fún ẹ wọ́n fẹ́ kó o dàbí tiwọn ní. tó bá sọ pé o gọ̀ lábẹ́ sánmọ̀ tó ló ń dá tó ló ń bá ti darapọ̀ mágbó ẹ lókè ìpàláyé ọkọ̀ yàrá ya wọn ló ṣe wọ́n fẹ́ wọ́n kọ̀. ó jí akọ tàbí abo tó ń gbọ́ mi dédé àkókò yìí ipòkípò tó lè wà nínú ayé àárín ló wà má jẹ́ káyé dé ẹ padà sẹ́yìn bẹ́ẹ̀ mo sọ fún ẹ lórí ètò Oruomeniowo ayé wá o ọ̀nà mọ́nà yẹyẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ tó bá dé ráwọ̀ nínú ayé tó bá ń checkmate ẹ.
kan bá chẹ́kẹ̀ tó tún balance ẹ̀jọ̀ mọ́ tẹ́tí díẹ̀díẹ̀ ó ṣeéṣe kí wọ́n ní point wọn ò ní gbérù ẹ̀ látẹ̀yìn lókè pẹ̀láyé Paul bàbá dúdú ìran mẹ́tẹ̀ ń tòṣì ayé ijó nìyẹn ìran méje tí ń tòṣì òfìrà rẹ̀ sínú ẹ̀mí ni ìran kẹlẹ́ oníwọ̀ wà. ta ló wá ń ṣẹ̀ ó nílò àti ṣẹ̀ nìkẹ́ni ó nílò àti ṣẹ̀ nìkankan. àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ nínú ayé wọ́n fẹ́ máa mú ẹ̀sìn ni pẹ̀lú ìmọ̀ràn wọn ìmọ̀ràn tí ò wúlò fáwọn gan wọ́n ní tí ò dáṣọ fún ni tọrùn ẹ̀ láàbáwò. mo ṣe máa ń sọ fún ẹ lórí ètò kan sọ̀rọ̀ dáadáa fún wòlíì àti wàlíì tó mọ̀ nígbà tó dé gbàgede ògo orí afẹ́fẹ́ mo wà ṣé òun wá mi ni